Kí ni wọ́n ń pè ní ìjàlọ̀? Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, àwọn Yorùbá àti ẹ̀mọ́ pòwe kan yín pé tínú bá bí ènìyàn téèyàn bá gbọ́mọ jù sínú ìjàlọ̀, bínú olúwa rẹ̀ bá wá rọ̀ tán tínú ìjàlọ̀ ò bá wá rọ̀ ńkọ́? Àwọn nǹkan tẹ́ ń wò nílẹ̀ yìí òun làwọn Yorùbá mọ̀ pè ní ìjàlọ̀. Ẹ rí pé wọ́n dàbí kàìnkàìn. Bí ìjàlọ̀ ṣe wá kéré mọ yìí, ọ̀kan ṣoṣo nínú rẹ̀ ó lè gba ṣòkòtò nídìí èèyàn, ọ̀kan ṣoṣo nínú rẹ̀ ó lè gba ẹ̀wù lọ́rùn èèyàn. Torí tí ènìyàn ò bá mọ̀ ọ́n ṣe tó bá lọ ṣe sì dúró níbi tí ìjàlọ̀ bá wà, tí ọ̀kan nínú rẹ̀ bá wọnú ṣòkòtò fún un, àgàgà kó lọ mú níbi ẹpọ̀n lọ́hùn-ún, kò ní mọ̀gbà tí ó bọ́ ṣòkòtò rẹ̀ kalẹ̀. Ìwọ náà tó jóbìnrin tó bá lọ ṣe sì dúró níbi tí ìjàlọ̀ bá wà, àgàgà tó bá lọ wọnú ṣọ́ọ̀bù rẹ̀, àfàìmọ̀ kó má balẹ̀ ọba jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó jẹ́ àṣírí àwọn àgbà náà lèèyàn á máa lò níbi tí àwọn ìjàlọ̀ bá múdò sí yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí ẹ̀rín pé wọ́n pọ̀ níbí yìí dáadáa. Àwọn àṣírí yìí téèyàn bá wá ṣe tán, téèyàn bá wá jù síbẹ̀, tí àwọn ìjàlẹ̀ yìí sì bo àṣírí yìí ní wìtìwìtì, àgàgà ajé burúkú ni. Mo ṣe bá yín àgbà, mo ní nǹkan ń bẹ lọ́dọ̀ àwọn àgbà. Àwọn ìjàlọ̀ tẹ́ ẹ rí yìí, àwọn náà wọ́n á mọ la títì wọn. Ẹ rí bí wọ́n ṣe tò, wọ́n mọ̀ ń tò lọ́wọ̀ọ̀wọ̀ ni. Tí wọ́n bá wá la títì wọn gba orí ọ̀nà kọjá, wọ́n ní tí aláboyún bá dá títì wọn kọjá yìí, kò sí tó bá bímọ ọ̀hún, ipa títì wọn yìí yóò wà lórí ọmọ tuntun tán bá bí yìí. Iṣẹ́ Elédùmarè ni. Gbogbo ẹ̀yin ọmọ abínúsùn nídò ìjàlẹ̀, mo kí yín lọ́jọ́ tèní, oríkì ilé ìyá tèmi nù. Àwọn lọ́mọ afibi sínú kan jẹ́ ọmọ afìjà sínú pètè ẹ̀rín, ọmọ abínúsùn nídò ìjàlẹ̀. Àmọ́ téèyàn bá wá bínú sùn nínú ìdò ìjàlẹ̀ báyìí, ó dá mi lójú pé kò ní lo ìṣẹ́jú méjì níbẹ̀. Ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ń kira wọn ní oríkì yìí, àwọn ni wọ́n mọ ohun tí wọ́n rí tí wọ́n fi ń pera wọn ní abínúsùn nídò ìjàlẹ̀. Bí ìjàlọ̀ ṣe kéré tó, ó lè gbaṣọ lọ́rùn ènìyàn. Mo kí yín, ẹ kú kalẹ̀.